Ọlọ́run ni ààbò àti agbára odùlọ́lọ́rìn ìgbà ìpọ́njú tí ó náà ní àwa kì yóò bẹ̀rù bá tilẹ̀ ṣe ayé nìdí tá a sì ṣí àwọn òkè lánàá ní ipò sínú òkun bí omi rẹ̀ tilẹ̀ ó tí ó sì ń ru tí a sì ṣí àwọn òkè lánàá ìdí nípa ọ bíbí rẹ̀ odò ńlá kan wà ṣíṣàn èyí tí ó mú inú Ọlọ́run dùn ibi mímọ́ àgọ́ wọn ni ti ọ̀gọ́gọ́ ni ẹ dúró jẹ́ a kì yóò ṣe wa nídìí àwọn kèfèrí ń bínú àwọn ilẹ̀ ọba ń ṣìdí ó fọhùn rẹ̀ ayé yọ̀ Olúwa àwọn ọmọ ogun wà pẹ̀lú wa Ọlọ́run Jákọ́bù ni ààbò wa ọ̀rọ̀ Olúwa yìí náà ni a fi máa ṣe kíni láfi máa ṣípayá ètò lọ́jọ́ tòní Miliki Express ní gbogbo ọjọ́ Wednesday ẹ ti mọ bó ṣe ń lọ náà regular presenter yín náà ni Ẹkùn ọkọ̀ Àyìnkẹ́ ló ń kí yín káàbọ̀ sórí agbami ètò lọ́jọ́ tòní èmi ní kọ́kọ́ ni mo sì wà lórí ètò aya mi lórí ètò. ó ṣe o jàre Ọláyẹmí mi yẹ́sùn ẹ̀yin olólùfẹ́ mi nílé mo lérò pé dáadáa ni mo bá yín nítorí àwa tí ẹ̀ ń wo níbí báyìí dáadáa làwa náà wà mo dẹ̀ wá gbà aládùúrà fún pé gbogbo ojú tó ń wò wá lọ́jọ́ tòní ojú náà ò ní fọ́ o bẹ́ẹ̀ ojú yín ò ní relé Ọlọ́run á máa bá mi ṣọ́ yín torí Ọlọ́run tẹ̀ tí ń ṣọ́ àwa náà báyìí bẹ́ẹ̀ ni ìfẹ́ Olúwa Goldie náà lórúkọ tèmi bí ẹ kú ṣe mọ̀ pé ní gbogbo ọjọ́rú báyìí tẹ́ bá ti rí èmi ìfẹ́ tẹ̀dẹ̀ ti rí ọkọ mi lórí ètò lẹ ti mọ̀ pé ohun gidi ohun ayọ̀ ohun ọ̀tún báyìí la máa mú wá fún yín ẹ ti mọ̀ náà ẹ ti mọ̀ bó ṣe ń lọ ẹ ti mọ̀ bí gbogbo ẹ̀ náà ẹ̀yin olólùfẹ́ mi nílé ó ti yé yín ọkọ mi kí a tó lọ ilé lọ o ti mọ̀ ilé o ti mọ̀ ẹ jẹ́ kí a sọ òkú mọ̀ pé mi náà ni mo máa ń rí gbogbo ẹ̀ ẹ̀yin olólùfẹ́ mi nílé torí náà ni mo ṣe wá ń jáde mi dẹ̀ ń gbé borùn orí bí gèlè mi ṣe rí ẹ ti fẹ́ sọ mí lẹ́nu mi ṣe wá mú wo èyí tí mo rí ti ẹ̀ka màmá wo jẹ́jẹ́ mi wà lé o ogun mọ̀ pé jẹ́jẹ́ mi náà ni máa jókòó ẹ̀ lólùfẹ́ mi nílé náà dẹ́ mọ̀ pé jẹ́jẹ́ Goldie ni Goldie máa ń wà. sórí èmi nìkan kọ́ mo fẹ́ sọ lè àtèmi àtàwọn aráalé ni bókọ̀ rẹ̀ báyọ̀ bí ìbá ṣe bókọ̀ rẹ̀ jẹ́fẹ̀ ó mọ̀rúkọ tá a bá mọ̀ kẹ́ ọ Kárọ̀wí. ẹyẹ náà dá ẹyẹ olólùfẹ́ bá pè mí Kárọ̀wí ìwàhálà yìí náà dẹ̀ mo bá ká o iṣẹ́ yìí ni mi ń bá ká iná lẹ́ni mọ̀ ṣe òun náà mo ṣe wá ṣe tó yà rí jẹ́jẹ́ mi wà lé o mọ̀ pé jẹ́jẹ́ mi náà ni mo máa ń wà lé láàrin àti ìbàdí o pẹpẹ sí kan ọkọ òun o nǹkan tó ṣe fóun ọ àdàbí àdá o kíní kan á ṣe máa ẹ má ti ṣe pé ẹ jẹ́ kọ́kọ́ gbọ́ ohun tẹ́ fẹ́ sọ bó jẹ́ pé èmi àti ńlá àjọ wọn bọ̀bọ̀ òun lépè èpè yẹn dẹ̀ máa mú ni bó dẹ̀ jẹ́ pé àbẹ̀yìn wí ká fún òun ládùúrà ni kíní kan àwọn ọjọ́ fẹ́ràn wọn lọ ni nǹkan kan bá ṣàṣẹlẹ̀ ni àwọn aráalé rojọ́ fún ló bá ní. aráalé rojọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì aráalé bá rojọ́ fún. mi tẹ̀ mọ́ tán ni ó ṣe aráalé ṣàròjọ́ fọ́kọ lọ́kọ bá dé irú náà ṣèṣe ló ṣe yẹn ó bá má ṣe bẹ́ẹ̀ kíní kan lọ́kọ ló bá ṣàdí àárín obìnrin òun náà àfi kó má bà á láti ilé ó lágídí má pariwo síta ó lágídí burúkú táwọn yìí ọ̀rọ̀ ṣàṣe ọkọ bá fún ìgbà tí fòì dákẹ́ ọ̀rọ̀ kẹ́ dákẹ́ rè tó fún báyìí ọkọ̀ tí gbé wálé báyìí wà láòdà padà ni ọkọ̀ wá sí báyìí what ó fún etí mi wá mi ṣe mọ́ ló bá wá ṣe dandan ni ó fún bí tí ayé ló bá sá kúrò nílé ló bá ní kí ni mo wá sọ sí ẹ̀rọ eléyìí ṣé tó dá sí àbí. wọ́n dá sí ni o tẹ́lẹ̀ tẹ́wọ́ sórí wọ́n ní akèrègbè òun ni ó ju ebi tí wọ́n fòkùn sí lọ́rùn. ṣé bó ṣe fọ́ létí yóò dàbí. ó ní ọkọ̀ ń bùkù ó bùkù torí kò yẹ kó nà ọkùnrin tó bá dángájá bírú tí a báyìí kò yẹ kó na ìyàwó rẹ̀ àbí obìnrin àfẹ́sọ́nà rẹ̀ lé ìgbà tí èmi ń fẹ́ wọ̀ sọ́nà sórí bẹ́ẹ̀. àìwọ̀ tí ẹ̀jẹ̀ ṣe bẹ́ẹ̀. àmọ́ ká bá sọ pé ọkùnrin ń ṣe bó ṣe ṣe o tóbìnrin ń wá sí bẹ́ẹ̀ tóun náà dá tiẹ̀ padà bóò lọkùnrin ṣe wá ṣe kò. mi kò wá wò pé nǹkan tóbìnrin ń ṣe kò ṣe ó pọ̀ jù nínú ìwé òfin Nàìjíríà gan ó ní equality before the law àbí right ọkùnrin àtọ́bìnrin kankan náà ni wá àyíkú ọ̀ bẹ́ẹ̀ ni kó padà lọ́lé mọ́. òun náà bọ̀bọ̀ yẹn wálé ló ṣe wá ń sunkún. arákùnrin tó sọ kò lẹ́gbọ̀n ọkùnrin. ó dàpọ̀ ni ó ní ìbọ̀dá ṣẹ́gun ó ní. ó ti lọ́kọ̀ èyí la wá sọ. ó dà mi ti mọ̀ pé ẹ̀yin olólùfẹ́ wa nílé Ọláyẹmí mi ò ní sọ tòótọ́ ọ̀rọ̀ nítorí pé ibùwé òfin Yorùbá ọkùnrin àtobìnrin kankan náà ni wá ibi kan náà lọ́jọ́ ń tò wá sí tí ẹ bá fẹ́ bá wa dá sí ọ̀rọ̀ tí à ń bára wa sọ lọ́jọ́ tòní ẹ lè kàn sí wa ní orí Facebook www.facebook.com/orisuntv ẹ̀yẹn ti Miliki Express ti gbogbo ọjọ́ Wednesday. kó tó di pé a lọ sí ilé agbára ẹ̀yin tèmi ó ní nǹkan tí ìfẹ́ máa ń fi tó yín létí àwọn mò ń wọkọ̀ mò ń wáyà sí àpè wọn ní ìsinmi àbí
tàbá dé láti gbàgbọ́dọ̀. lóòótọ́ àkókò tí ń lọ náà bọ̀ jẹ́ ń pe àwọn díẹ̀ torí àwọn àkókò wa jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti orí Charles Ojo. Charles Ojo wọ́n ní ọmọ Àkúrẹ́ làwọn ọmọ 32 years dẹ̀ ni wọ́n wá obìnrin láti ọmọ 35 years to 45 years old tó dẹ̀ rẹwà tó dẹ̀ níbẹ̀rù Ọlọ́run. Àwọn dẹ̀ ń ṣe kó dẹ̀ jẹ́ òṣìṣẹ́ ìjọba tí ń ṣe àwọn nurse wọ́n ti mọ̀ tó ń tọ́jú àwọn nurse ọ̀ kó jẹ́ lọ́ọ̀yà bọ̀dá tiẹ̀ fẹ́ ọ ní ìsídà kẹjẹ́ lọ́ọ̀yà àbí kẹjẹ́ nurse làwọn fẹ́. ẹ̀yin nurse àtẹ̀yin lọ́ọ̀yà tí ẹ nífẹ̀ẹ́ sí Charles Ojo ẹ lè pọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08165108071. Adẹ̀tún rí ìwé gbà lọ́wọ́ Prince Alhaji T.A. Ọláníyì àwọn 50 years làwọn businessman ni wọ́n oníṣòwò àwọn dẹ̀ tún mọ̀ nípa àwọn àfáà Islamic study mọ̀ àwọn àfáà yẹn àwọn mọ̀ ń pa wọ́n ní àwọn wá ọmọbìnrin láti bí abí 36 to 40 years old tó dẹ̀ gba ẹ̀sìn tó dẹ̀ ń ṣe tòótọ́ tó níbẹ̀rù Ọlọ́run tí ìwà ẹ̀ sì dáa ẹ lè pe Prince sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0033432232.